أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم الصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. Àtúnkí wa káàbọ̀ sí àkọ́tún ètò Al-Ghurabaa èyí tí ó ń dé sí etí ìgbọ́ wa láti Crown FM 101.5 ní ìlú Ilé Ifẹ̀. Al-Ghurabaa náà ètò tá a ti máa ń sọ nípa ìtàn Islam, ìtàn Ànọbi wa Muhammad àti gbogbo àwọn ànàbí Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. Dábàá gbàgbé ó ti yé gbogbo wa náà wípé Sunday tó bá gbẹ̀yìn oṣù báyìí àwọn náà la fi máa ń ṣe ìbéèrè àti ìdáhùn ìbéèrè àti ìdáhùn la fi máa ń ṣe. Ẹ̀bùn sì ti wà nílẹ̀ bìbà fún gbogbo àwa tí a bá láǹfààní àti lè pè wọlé tá a mú béèrè tá a sì jẹ ẹ̀bùn. Owó ti wà nílẹ̀, bákan náà àwọn ẹ̀bùn míì tó yẹ pé a máa ń sọ fún wa lọ́gbà tá a bá ti ń pè wọlé ẹ̀bùn tẹ́nìkọ̀ọ̀kan wọ́n máa jẹ àtowó. Bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ wa wọ́n ti gbé ẹ̀bùn kalẹ̀ fún wa. 18A Nigeria Limited wọ́n fún wa lówó ká fún gbogbo èyí tẹ́ ẹ bá pè wọlé. Bákan náà ọ̀nà ọpẹ́ mi pọ̀ trading store ìyá àbejì oníkọ́tìn àwọn náà fún wa ní bedsheet àti pillowcase pé ká fún gbogbo ẹni tó bá pè wọlé. Bákan náà the solid solution àwọn náà fún wa lówó ká fún gbogbo yín. Bákan náà ni Alimila Kidis Academy wọ́n fún wa ní Al-Qur'an. Bẹ́ẹ̀ náà ni ọlá Sheu Slaughters Lab wọ́n ní gbogbo ẹni tó bá ti lè jẹ̀bùn ẹran kílò kan làwọn fún irú ẹni bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni Tenderfoot Islamic Path Academy àwọn náà tún darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tí ń bọ̀. Bákan náà ni the knowledge private school àwọn náà múra àti darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tí ń bọ̀. Abẹ́lọ́ntọ́lá rẹ̀ ga jùlọ ní o kí ó bá wa san gbogbo àwọn tí wọ́n fún wa lẹ́bùn bá wa san wọ́n ní ẹ̀san olóore. Ẹ já kọ́kọ́ kọjá lọ sókè lọ́nà ká lọ gbọ́ nǹkan tí àwọn onígbọ̀wọ́ wá ní fún wa. Tá a bá ti ń padà dé bẹ́ẹ̀ náà lá fún wa ní yọ̀ǹda ká pè wọlé ká máa jẹ ìbùn. Nọ́mbà tá a máa pè sí òun náà ni 080 74 80 49 98 080 74 80 49 98 òun náà ni nọ́mbà tí a pè wọlé sí mò ń bọ̀. Ọ̀kan ṣoṣo àràbà tí kì í ṣẹgbẹ́ ẹgbẹ̀rún ọ̀sán àtẹ ètò ẹ̀kọ́ òde lábẹ́ àbójútó àwọn olùkọ́ tó kọ́ àtàrọ̀ kéwì kíké kúrẹ́ àdìmọ́rẹ́sì. Ó fi máa ń wọ ohun èlò ìkẹ́kọ̀ọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ wọn dáhùn àyíká tó gbù ló fa sábàbí táwọn òbí òun alágbàtọ́ fi ju ọ̀sàdá káàkà sí tíjọba náà sì fún wọn ní àtúnfà òfin ìdíje. Ńṣe làwọn akẹ́kọ̀ọ́ mi sì dì máa ń fẹ̀yìn àwọn ojú àwọn bẹ́ẹ̀lẹ̀ láwọn ìdíje ó tẹ́ facility library science ó fi kara ṣùgbọ́n tí wà ní ìṣẹ̀fẹ̀ gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣèdánwò wáyé lẹ́kọ̀ọ́ tàbí láti ìjọba fẹ́ ṣe àṣeyọrí níbi ètò ayé àjọ rẹ̀ sí. Àwọn ọmọ wọn ní Tenderfoot Islamic Academy ni wọ́n mú àwọn ọmọ wọn lọ. Gbogbo bàwá dínà ìlàkì kó Tenderfoot Islamic Academy wà ní nọ́mbà 1 olókùn quarters ìgboyà nínú ilé Ifẹ̀ nínú ní Ọ̀ṣun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08039546954 tàbí 08103425548. Tenderfoot Islamic Academy, Spirit of the Living Souls. والغرباء بالإله ونحن بعصرنا غرباء حقا. Naam, ẹ káàbọ̀ padà. Báyìí ni a ti láǹfààní láti máa pè wọlé o. Gbogbo wa ká máa pè wọlé kí a máa mú ìbéèrè. Ìbéèrè wà fún àwọn ọmọ kéékèèké, bákan náà ni ìbéèrè wà fún àwọn àgbàlagbà. Kí a ká pè wọlé ká mú nọ́mbà. Nọ́mbà tá a pè sí òun náà ni 080 74 80 49 98 òun náà ni nọ́mbà tí a máa pè wọlé sí. Ọgbà bàbá tí ń wọlé náà ni a máa gbé wa sórí afẹ́fẹ́. Ká má gbàgbé láti dárúkọ wa lẹ́yìn orúkọ wa ibi tá a ti ń pè. Lẹ́yìn náà kí a wá mú ìbéèrè ká mú nọ́mbà tí a bá fẹ́ múnú ìbéèrè náà. Salamu alaikum. Náà kí lorúkọ yín o? Orúkọ mi ni ẹ̀rẹ́gbọ̀n bàbá ń sọ láti ilé ẹ̀. Ẹ fẹ́ wá gbóhùn sókè dáadáa, kí lẹ pè orúkọ yín? Orúkọ mi ni ẹ̀rẹ́gbọ̀n bàbá ń sọ láti ilé Ifẹ̀. Láti ìlú Ilé Ifẹ̀ náà. Ẹ fẹ́ mú nọ́mbà àbí?
Aha. Àgbàlagbà ni mo ṣe ń gbọ́ òun yìí mo rí pàgbàlagbà náà ni ẹni tó ń sẹ́ máa ń bá wa fi ọkàn bá ìtàn yìí bọ̀ bá ti máa ń sọ. Alhamdulillah. Ẹ wá ẹ mú ìbéèrè láàrin ìbéèrè alákọ̀ọ́kọ́ sí ìkẹwàá ẹ mú kan níbẹ̀. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta a fẹ́ fún ẹ̀bùn síta lónìí náà ni Abdul Muttalib tó jẹ́ ẹ̀gbọ́n bàbá Rasulullah sallallahu alaihi wasallam. Abdul Muttalib tó jẹ́ bàbá Rasulullah sallallahu alaihi wasallam. A sọ fún wa wípé wọ́n bí ọmọ mélòó ni àpapọ̀ ọmọ wọn. Hello, wọ́n ti lọ. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Kí lorúkọ yín? Umu Hikma láti Ìtàsìn. Naam, aha. Naam, ó yá, ẹ mú béèrè o. Ìbéèrè alákọ̀ọ́kọ́ tá ẹ bá ilé gba ìbéèrè láti ọ̀dọ̀ ọ̀nà ọpẹ́ mi pọ̀ trading store tí wọ́n wà ní opposite method for ní Sábó nílùú Ilé Ifẹ̀. Wọ́n ní ká fún yín ní blanket kan, bedsheet kan àti pillowcase. Wọ́n ní ká fún yín. Bákan náà láti ọ̀dọ̀ 18 Nigeria Limited ẹgbẹ̀rún kan náírà ó ní ẹ̀bùn tí ẹ jẹ. Wọ́n ní kí ni yàtọ̀ tó wà láàrin kúníyà àti lákọ̀b. Láàrin kúníyà àti lákọ̀b. Ó pàkà sọ ọ̀dà ẹ máa bá wa fọkàn bàbọ̀. Hello. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Kí lorúkọ yín o? Orúkọ mi ni Àyàfi Ọlọ́run láti Mọdákẹ́kẹ́. Àyàfi Ọlọ́run láti Mọdákẹ́kẹ́. Náà ó yá o, ẹ fẹ́ mú béèrè. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ náà. Wọ́n ní kí ni orúkọ Abu Lahab kí ni orúkọ wọn? Hello, kí ni orúkọ Abu Lahab? Hello, wọ́n ti lọ. Naam. Hello, kí lorúkọ yín o? Wa alaikum assalam wa rahmatullah. Láti Mọdákẹ́kẹ́ kí lorúkọ yín? Rọ̀kíbá. Náà. Mọdákẹ́kẹ́ kí ni ẹjọ́ ṣáájú kẹ́ tó mú béèrè? Kí ni nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà tẹ́ fi ń pè mí? Ẹ dárúkọ ẹ̀ fún mi. Nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yín ẹ sọ fún mi. Ok. Mà lórí ọya ẹ mú béèrè. Bolúpọ̀ ọmọ ike ló ń sọ̀rọ̀. So ìbéèrè wà fún yín. Ó yẹ mú. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Wọ́n ti lọ o. Wọ́n ti lọ. Náà. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Kí lorúkọ yín? Umu Abubakar. Náà. Láti Ìkìrun. Ọ̀ṣun náà, ok. Náà. Alámàmì àti gbogbo Mùsùlùmí náà. Yes, wọ́n sí wọn. Ìrànlọ́wọ́ ni máa ran ìdá lọ́wọ́. Kí lẹ fẹ́ ẹ dákun ẹ jọ̀ọ́. Ọmọ ìyá kan ló wá sí ní ìkan ó sì wàhálà bẹ́ẹ̀. Wọ́n á fẹ́ kọ́lọ̀ ń rí nípa àbájá. Ẹ̀mọ̀ tí ó ṣẹlẹ̀ ẹ pè mí lẹ́yìn ètò kájọ sọ̀rọ̀ tó bá ti wá sí máa jẹ́ àwọn mùsùlùmí tí wọ́n ní ọkàn àti ṣe dáadáa wọ́n ń gbọ́ wa bá ti ń sọ̀rọ̀ tó bá di ní ọjọ́ mẹ́jọ a lè fi àlámọ̀rí náà síta tó bá yẹ ká fi síta a lè fi síta a rí àwọn ọmọ ìyá tí ó ṣetán láti kún irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ pè mí lẹ́yìn ètò náà.
Naam. Ìbéèrè. Hello. Hello. Hello, kí lorúkọ yín? Abdulrasheed. Abdulrasheed àbí? Àjọ ẹ̀dàpọ̀ ẹ máa fi Abdul sí iwájú ọkọ̀ tó bá ti jẹ́ pé ọkọ̀ Allahu ni Abdulrasheed náà. Náà mo ń dá yín lóhùn láti bolẹ̀ tí ń pè. Láti Mọdákẹ́kẹ́. Náà. Náà ó yẹ ẹ fẹ́ mú béèrè. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta òní ẹ fẹ́ mú. Mo sì fẹ́ jẹ́ kẹ́ ẹ jẹ̀bùn. Ẹgbẹ̀rún kan náírà ti wà nílẹ̀ fún yín o. Ẹgbẹ̀rún kan náírà tẹ́ bá lè gba ẹ̀bùn yín. Bákan náà ni Al-Qur'an láti ọ̀dọ̀ Al-Millah Kids Academy. Òun náà wà nílẹ̀ fún yín. Ìbéèrè tí a fẹ́ tí ẹ mú òun náà ni wípé kí lorúkọ ẹ̀gbọ́n bàbá Rasulullah sallallahu alaihi wasallam tí ò gba Islam? Kí sì lorúkọ ẹ̀gbọ́n bàbá Rasulullah tó gba Islam? Ó pa kí a sọ tẹ̀lé wa bò ní máa Abu Lahab máa Abu Lahab tí ò gba Islam tó fi gbogbo ìsẹ̀mí rẹ̀ tó fi gbógun ti Rasulullah sallallahu alaihi wasallam máa Abu Lahab. Wọ́n pọ̀ gan kìí ṣe Abu Lahab nìkan. A sọ fún apá wọn mẹ́rin ní Islam bá láyé nínú àwọn ẹ̀gbọ́n bàbá Rasulullah. Abu Lahab wà nínú àwọn tí ò gba Islam. Bákan náà òun náà ni Abu Talib òun náà ò gba Islam. Hello. Hello, kí lorúkọ yín o? Orúkọ mi ni Abdulfatah Ibrahim. Abdulfatah Ibrahim. Ẹ jọ̀ọ́, nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yín ẹ bá mi pè, ẹ dákun. 4998. 4998. Náà ó ti dá a báwọn. Ó yẹ mú ìbéèrè. Ìbéèrè kẹjọ. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ. Ta ni Hamza gbá létí nígbà tẹ́ni ń sọ ọ̀rọ̀ sàkàsàkà sójì sí Allah? Hamza tó jẹ́ ẹ̀gbọ́n bàbá Rasulullah ó wá lọ bá ẹni ó sì gbá létí. Eléyìí ló ṣokùnfà tó náà fi ìsìláàmù rẹ̀ tó fi hàn tó fi di mùsùlùmí jọ́nà lọ́hùn. Ta lẹ́ni náà? Tẹ̀lé wa ni Abu Lahab ni. Abu Lahab òun náà ló ń sọ̀rọ̀ ìbàjẹ́ nípa Rasulullah. Ó fi ara ní ànábì, ó fi sòtá kan ànábì. Òun ló fà tí Hamza fi lọ bá nínú Kaaba pẹ̀lú àwọn àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ló sì gbá ní etí. Ó gbá Abu Lahab ní etí níjọ́ náà lọ. Ìdákun ìjájọ́ máa fi ọkàn bá ìtàn yìí lọ. Hello. Hello, wọ́n ti lọ. Náà, wa alaikum salam. Kí ló kúkọ yín o? Abdulfatah. Ẹ̀yin lẹ pè tán lẹ́ẹ̀kan àbí? Sẹ́yìn lẹ pè tán Abdulfatah Ibrahim àbí? Sẹ́yìn lẹ pè tán lẹ́ẹ̀sìn láìpẹ́ yìí? Òkè Abdulfatah Ibrahim. Abdulfatah kíni? Abíọ́lá. Ó yẹ mú béèrè. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin. Náà, ẹ dáhùn béèrè yìí. Wọ́n ní ọdún wo lẹ́yìn ìgbédìde òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam làwọn mùsùlùmí rìn ìrìn àjò lọ sí ìlú Habasha? Ọdún keje. Ẹ dákọ mẹ́mbà mẹ́rin tó gbẹ̀yìn nọ́mbà yín. 7. 87. 65. Ọ̀pọ̀lọpọ̀ wa là bá wa fi ọkàn bá ìtàn yìí lọ. Ọdún karùn-ún lẹ́yìn ìgbédìde ànábì ó ní àwọn èèyàn rìnrìn àjò. Àwọn sọ̀hábà àkọ́kọ́ wọ́n rìn àjò láti ìlú Mákà lọ sí ìlú Habasha. Hello. Now, kí lorúkọ yín o? Kí lorúkọ yín? Àǹfààní ìgbàlódé
ìgbaniwọlé ti ṣí sílẹ̀ báyìí fún àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele fresh kindergarten nursery àti primary lójú òkú para akọ́dọ̀mí àti àsìkò ìpele gbogbo òbí àti alágbàtọ́ tí wọ́n fẹ́ kí àwọn ọmọ onímọ̀ nípa ẹ̀sìn Islam àti gbígbé àlùkùránì alákọ̀ọ́lẹ̀ sórí ilé kéwù madrasa society patrol islamiyya àti kalẹ̀ ká nínú Mọdákẹ́kẹ́. àǹfààní ọ̀hún ṣí sílẹ̀ fáwọn obìnrin àti àwọn tí ọjọ́ orí wọn ò ju ọmọ ọdún márùn-ún sókè àti àwọn ọmọ kéékèèké náírà 200 naira lówó fọ́ọ̀mù ìgbaniwọlé wọn. ọjọ́ sátidé àti sọ́ndé ní dédé aago 9 àárọ̀ sí aago 1 ọ̀sán. ètò ẹ̀kọ́ yóò máa wáyé. ilé ìkéwòn náà wà ní òkè òtúbú area Mọdákẹ́kẹ́. ẹ̀lú wọn rèé 08138629085 tàbí 08136788596. àwọn máa retí yín o. Solution Monster 9-in-1 past question and answer tó jẹ́ ti WAEC, NECO àti GCE tá à ń pè ní Platinum Series pẹ̀lú àwọn syllabus tuntun ó wúlò dáadáa fáwọn ọmọ tó wà ní SS class láti SS1 dé SS3 ìwé 4-in-1 combined past questions and answer ti ìdánwò UTME JAMB tá à ń pè ní Premium Series pẹ̀lú new syllabus tó fi wá ìdánwò post JAMB fún èyíkéyìí ilé ìwé gíga nílẹ̀ yìí náà wà nílẹ̀ ẹ̀kọ́já sílé ìtajà ìwé bookshop tó bá súnmọ́ yín kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní oníkẹ̀tíkẹ̀tì clear and neat ní àwọn ìwé tó bá ti àgbàlá ilé-iṣẹ́ The Solid Solutions jáde torí ní step solutions ni wọ́n fi gbé e kalẹ̀ lówó tí òkú bá sì ní gbogbo ẹ̀yìn ilé ìtajà ìwé bookshop ilé ìwé girama nílẹ̀ ẹ̀yìn òbí àti èyí tẹ́ ẹ fẹ́ jálágbàtà àwọn ìwé tó ń jáde látàgbàlá ilé-iṣẹ́ The Solid Solutions ẹ̀sìn lọ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 7 The Solid Solutions. One time, in one last question and answer. Tí ó jẹ́ ti WAEC, NECO àti ìsìn tí wọ́n pè ní Platinum Series pẹ̀lú àwọn syllabus tuntun. Ó wúlò dáadáa fáwọn ọmọ tó wà ní SS class bẹ̀rẹ̀ láti SS1 títí dé SS3 pẹ̀lú past questions fún ìdánwò ọjà fún èyíkéyìí ilé ìgbìgà bíi OAU, Ìlọrin, LAUTECH, ẹ̀jẹ̀ títí bẹ́ẹ̀ àti ẹ̀jẹ̀ ní ọjà lọ sí èyíkéyìí ilé ìdájà ìwé òṣìṣẹ́ tó bá súnmọ́ ní ilé ìwé ilẹ̀ àmì ní àwọn ìwé tó bá ti àgbàlá ilé-iṣẹ́ Solid Solutions step-by-step solution ní abúlé kalẹ̀ tó sì bá sì ní gbogbo ẹ̀. ẹ̀yin ilé ìtajà ìwé bookshop ilé ìwé girama nílẹ̀ yìí ẹ̀yin òbí àti alágbàtọ́ àtẹ̀yìn tẹ́ fẹ́ jẹ́ alágbàtà àwọn ìwé tó ń jáde látàgbàlá ilé-iṣẹ́ Solid Solutions tí wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07037070901 lẹ́ẹ̀kan sí 07037070901 ní Solid Solutions pẹ̀lú ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. ليس الغريب هو الذي فارق الديار وودع الأهل. Hello. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. láti Mọdákẹ́kẹ́ kí lorúkọ yín o? Rọ̀kíbà. Rọ̀kíbà, ẹ ti pè wọlé láìpẹ́ yìí. Ok, ẹ̀hẹ́n. Mo mú bẹ̀rẹ̀ nàbà 2. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ sáfẹ́ jẹ́bùn mi náà sì ṣetán láti fi ẹ̀bùn síta ọ̀dà náà. Wọ́n ní ọdún mélòó ni ànábì nígbà tí bàbá rẹ̀ kú? Ọmọ ọdún mélòó ni ànábì nígbà tí bàbá rẹ̀ kú? Ẹ gbọ́dọ̀ mọ̀ gbà o. Náà. Inú oyún ló wà nígbà náà. Inú oyún ni tani wà? Ànábì wà nínú oyún nígbà tí bàbá rẹ̀ kú. Allahu akbar, Allahu akbar. Rọ̀kíbà láti Mọdákẹ́kẹ́ nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà tẹ́ fi pè mí òun yẹ fún mi. 6064. Inshallah tó bá lẹ́yìn ètò ẹ pè mí padà máa fún yín ní ẹgbẹ̀rún kan láti 18A Nigeria Limited wọ́n ní ká fún yín ní ẹgbẹ̀rún kan náírà. Bákan náà ni Alimila Kidis Academy wọ́n ní ká fún yín ní Al-Qur'an Karim. Inshallah ẹ pè mí lẹ́yìn ètò náà. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Kí lorúkọ yín o? Abdulsalam ni orúkọ mi láti ìlú Ìwó. Abdulsalam láti Ìwó. Nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yẹn sáré fún mi. Nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yìí. Nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yẹn sáré fún mi. 0898. 0898. Okay. Now, ó yá ẹ mú nọ́mbà. 2018 ó dá ó ti wọnú rẹ́kọ̀dù wa o. Now,
ó yẹ mú béèrè. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ọ̀dà ìbéèrè tẹ mú ìbéèrè tó rọ̀ wẹ̀kúwẹ́kú ni tọ́lọ́mbá ní ẹgbà ìbọn wa wọ́n ní kí ni orúkọ ìyàwó Abu Lahab nínú àwọn ìtàn tá a sọ ní bí ìjẹjọun náà ni kí ni orúkọ ìyàwó Abu Lahab. Kí ló kọ ìyàwó wọn kẹtì kódà kẹ fún mi ní kúníyà wọn ń gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún mi kúníyà wọn ń gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mú kọ wọn ń gbà bẹ́ẹ̀ náà. No, aya lè fún mi. Umu Jamal ni Umu Jamal Urwa bintu Harbu gangan lórúkọ wọn. Urwa bintu Harb olórúkọ wọn ṣùgbọ́n ìnagijẹ wọn kúníyà wọn náà ni Umu Jamal. Ẹ dákun ẹ máa fọkàn bá wa bọ̀ lórí ètò. Tó bá ṣe jẹ́ lẹ́yìn ètò àjẹkẹ́ gbọ́ ẹ dákun ẹ jẹ́ ká fáwọn ẹlòmíì láǹfààní. Hello. Naam. Kí lorúkọ yín o? Abdul Sharif. Láti bo. Láti Ọ̀pá. Naam. Okay. Ó yá ẹ mú ìbéèrè. Ìbéèrè ẹlẹ́ẹ̀keje. Ìbéèrè ẹlẹ́ẹ̀keje náà ni ìbéèrè tí ẹ mú. Wọ́n ní ọmọ Abdul Muttalib nínú àwọn ọmọ tí Abdul Muttalib bí wọ́n pe ẹnìkan ní Adabihu nínú ọmọ tí Abdul Muttalib bí wọ́n pe ìkànnù wọn ní Adabihu ta nínú wọn náà Adabihu òun náà ni pé ẹni tá a dún bú Rasulullah sallallahu alaihi wasallam náà sì sọ bẹ́ẹ̀ ẹni tá a dún bú ó lè torí pa àti sọ nínú ìtàn ẹ dákun ẹ máa bá wa fi ọkàn sí láago 2:30 sáago 3 òun náà ní ẹsẹ̀ ń gbọ́ for the first time pé ẹsẹ̀ ń gbọ́ ẹ fún mi nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yín 1934 tó bá di lẹ́yìn ètò ẹ pè mí the solid solution ní ká fún yín ní 1,000 náírà and the solid solution wọ́n ní ká fún yín ní 1,000 náírà ẹ pè mí lẹ́yìn ètò. Hello. Hello. Ẹ dákun gbogbo wa jẹ́ kí a máa fi ọkàn bá ètò lọ bá a ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń tẹ̀lé wa ló máa ń béèrè wípé àwọn àtàn tá à ń sọ yìí ó ń wo àwọn káwọn gbọ́ lójijì ká báwọn kó jọ sínú álbọ́ọ̀mù kan táwọn ó lè láǹfààní láti máa gbọ́ gbogbo ìgbìyànjú náà ní Al-Ghurabaa ń ṣe iṣẹ́ tá a gbé lọ́wọ́ iṣẹ́ ẹ̀sìn ni gbogbo ẹni tó bá kún wa lọ́wọ́ náà lọ́lọ́run bá tí ọlá rẹ̀ ga jù ló tún sílẹ̀kùn ọlá àti ọlà fún abẹ́lọ́run tó la rẹ̀ ga jù lọ́wọ́ gbogbo àwọn onígbọ̀wọ́ wa tí wọ́n ń kún wa lọ́wọ́ tí wọ́n ń jẹ́ kétò náà lè máa tẹ̀síwájú 18A Nigeria Limited wọ́n fún wa ní ẹ̀bùn bákan náà ni ọ̀nà pẹ̀mípọ̀ trading store wọ́n fún wa ní ẹ̀bùn bákan náà lè Mila Kidis Academy àwọn náà fún wa ní ẹ̀bùn abẹ́lọ́run tó la rẹ̀ ga jù lọ́wọ́ gbogbo yín pátá kí Ọlọ́run bá kó bá wa san yín lẹ́san olóore orúkọ tèmi ni Abu Udhayfah Al-Burhaany nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí lẹ́yìn ètò òun náà ni 091 55 11 8848 091 55 11 8848 Rọ̀kíbá láti Mọ̀dẹ́kẹ́ pè mí padà o bákan náà ni Abdul Sharif láti Ọ̀pá èyí náà pè mí padà wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.